Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. tọ́ ọpẹ́ ní fọlọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń bẹ. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní sí gbogbo tó ń jáyé mọ́. Títóbi ní fọlọ́run ọba tí ò lẹ́ni tó ń pè ránṣẹ́ kó tó ṣe tó bá fẹ́ ṣe, ọba tó ń ṣe gbogbo tó ń ṣe létò tí kan ò sì dí kan lọ́wọ́. Títóbi ní fọlọ́run o. A dúpẹ́. Lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fọlọ́run tán, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá wà ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tẹ́ gbédè Yorùbá tí mò ń sọ jáde lẹ́nu, àti ẹ̀yin tó jẹ́ pé ẹ gbọ́ èdè Yorùbá ṣùgbọ́n ẹ kì í ṣe ọmọ Yorùbá. Gbogbo wa pátápátá ni mo kí pé àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Èmi ọmọ yín, àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé ni ó wá sórí ẹ̀rọ agbágbé ní ọjọ́ ti tòní, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ìṣe wa lórí ìkànnì ìròyìn Felifeli TV, níbi tí a ti ń jọ ń fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀, tí a sì ń fi òye jọ wo bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé, pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá precisely. Kí la pe àkọlé ètò? Òun náà ni ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí. Ẹ̀yin àgbà, ọ̀rọ̀ tó ń lọ, bá wa kíyèsí. Níbo là ń lọ ní ọjọ́ ti tòní? Ibi tá à ń lọ ní jìnnà, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí ìṣe wa, a kì í dá wa lágara lórí tí a bá jọ fẹ́ gbé yẹ̀wò. Ṣókí la máa ń ṣe é, nítorí wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n, afẹ́fẹ́ ló ń fẹ́ lọ. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti máa ń tẹ̀lé mi bọ̀ tẹ́lẹ̀ látòrí àwọn ìkànnì kan sẹ́yìn, oríṣiríṣi ìkànnì ni àwọn èèyàn ti ni mo ti ṣiṣẹ́ lórí àwọn ìkànnì lóríṣiríṣi sẹ́yìn, tí mo sì ti sọ ọ̀rọ̀, mo sì ń sọ ọ̀rọ̀ náà pẹ̀lú ọ̀nà àbáyọ. Kò sí ètò kan tí màá ṣe tí mi ò ní sọ ọ̀nà àbáyọ pẹ̀lú ìwòye tèmi sí. Ó kàn yàtọ̀ sí pé ká dúró lórí ètò kan ká sì máa sọ̀rọ̀ kan náà lójú kan náà, kó má sí ìyípadà. Nítorí tá a bá ṣe lónìí tí ò bá work, dandan ni ká tún gba ọ̀nà míì. Bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn. Tẹ́ bá lọ wo àwọn scientists gan dáadáa, ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n á fẹ́ ṣe, ọ̀tọ̀ ni nǹkan tí sáàpù ń tán mú wọ láàbù mú jáde. Ihun tí sáàpù ń tán mú wọ láàbù yẹn bá mú jáde tó bá yàtọ̀ sí nǹkan tán gbà lérò, wọ́n á kúkú divert ẹ̀ sórí ohun tán fẹ́ ṣe, wọ́n á divert ẹ̀ sórí sáàpù tó mú jáde fún wọn. Tán bá ti rí pé nǹkan yìí tún lè wúlò, wọ́n á divert ẹ̀, wọ́n á kọ́kọ́ fi ohun tán gbà lérò yẹn, wọ́n á kọ́kọ́ fi í lẹ̀. So wọ́n á sì tún wá padà sórí tán gbà lérò yẹn, wọ́n á tún padà sórí ẹ̀. Ó máa ń take ọ̀jọ̀gbọ́n míì ní àìmọye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún kó tó ṣàṣeyọrí lórí nǹkan ẹyọ kan tó bá fẹ́ ṣe. Kì í ṣe pé kò ní ṣàṣeyọrí míì o, ó máa ń take wọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọdún ní tán determine tán fẹ́ ṣe yẹn, ó máa ń take wọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọdún kán tó ṣàṣeyọrí nígbà míì. Níbo la wá ń lọ lọ́jọ́ ti tòní? Mo máa ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́ni tó bá ti ń bá mi bọ̀ lórí àwọn ètò mi tí mo ti ṣe bí mo ṣe sọ, wípé ìṣòro mẹ́ta la ní lágbàáyé, mẹ́ta péré náà ni. Ìṣòro mẹ́ta la ní throughout the world. Yes, mẹ́ta ni. So tẹ́yìn bá ti wá mọ̀ pé ò níṣòro, ọ̀nà àbáyọ ló máa wá. Ṣé wá rí nígbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé ibi táà ń wá ọ̀nà àbáyọ sí kó má sọ́nà àbáyọ ńbẹ̀, ṣùgbọ́n a kì í fẹ́ gbọ́, a kì í fẹ́ gbà. A máa ń wò ó gẹ́gẹ́ bíi pé ṣé irú ẹni ló wá yẹ kó máa fún wa lọ́nà àbáyọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n wà, níbi táwọn èèyàn ńláńlá wà. Rárá o, kì í ṣe gbogbo ọ̀jọ̀gbọ́n ló fi bẹ́ẹ̀ lóye ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni. Ìṣòro àkọ́kọ́ òhun ni
western world, àwọn west. Àwọn wo ni western world? Ẹ mọ̀ pé Amẹ́ríkà ni ẹkùn Amẹ́ríkà wà, ẹkùn Europe náà jẹ́ western Europe wọ́n wà. Ṣé wá rí western Europe yẹn tán fọ́ọ̀mù àjọ European Union, àwọn gangan ni problem àkọ́kọ́ tá a ní pẹ̀lú Amẹ́ríkà ní gbogbo àgbáyé, àwọn western world. Tó dáa wá sọ̀rọ̀ nípa western education la máa ń dárúkọ, a kì í dárúkọ north education àbí east education, eastern world education, west la máa ń dárúkọ, a rẹ̀ kì í dárúkọ American education, no, a máa sọ pé western education, western civilization. Yes, nǹkan tá a máa ń sọ nìyẹn, quote me wrong. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ti ṣíwájú àwọn west, ṣùgbọ́n àwọn yẹn ò fi bẹ́ẹ̀ dàbí bí west ló wá dominate, especially ní Africa, west ló wá dominate Africa jù. Yes, àwọn ni western world yẹn, èdè wọn wá lè ṣọ̀tọ̀ọ̀tọ̀ o, but àwọn la gbà wípé wọ́n ṣíwájú nínú civilization àti ká discover àwọn kankan, and it's true. Bá ti mú Faransé, àwọn èèyàn pọ̀ Faransé, àwọn professor. Tá bá lọ sí Britain, àwọn professor. Tá bá lọ sí Greece, àwọn professor. Tá bá lọ Italy, àwọn professor. Tá bá lọ Germany, àwọn professor. Ká wá padà sí America, àwọn professor. So western world ni ìṣòro àkọ́kọ́. Second, ó ní tribalism, ethnicity, láwọn sí ẹlẹ́yàmẹ̀yà. Ẹlẹ́kẹta, òun á ní religion. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni problem tá a ní lágbàáyé. Ṣé wá rí religion ká fi kọ́mọ́ sí? Religion kì í ṣe problem wa, bí kì í ṣe pàwọn àtàm practice religion ni problem. Eléyìíkéyìí tó bá wù kó jẹ́, ó bá jẹ́ Christian ni, ó bá jẹ́ Muslim, ó bá jẹ́ Judaism, ó bá jẹ́ Buddhist, irú ẹ̀sìn kẹ́sìn tó bá wù kó fall sí, èèyàn ni ó ṣe àwọn àgbékalẹ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan. Ṣùgbọ́n according to Muslim, bí mi ṣe jẹ́ Muslim, kì í ṣe pé mo wá polówó ẹ̀sìn, ní tí mo believe ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Mùsùlùmí ni mí, ní tí Quran mú wá fún mi lèmi ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ní tí Bible mú wá fún Christian ni Christian máa sọ̀rọ̀ nípa ẹ̀, ló máa fi establish ẹ̀sìn ẹ̀. Ní tí ìwé Jew mú wá fún wọn ló máa fi establish ẹ̀sìn wọn. Buddhist, ìtẹ́gbàgbọ́ náà máa fi establish ẹ̀sìn wọn. According to Muslim, Islam, Ọlọ́run ló create Islam according to Muslim and Quran. Ṣẹ̀gẹ̀t lọ́dọ̀ Christian náà, á ní Ọlọ́run ló create Christian. Lọ́dọ̀ Jew, Ọlọ́run ló create ẹ̀. Mi ò wá sọ̀rọ̀ tako ẹ̀sìn kankan. Ìbìlífì ẹ̀sìn ni mo fi ń sọ̀rọ̀, ẹ̀sìn kọ̀ọ̀kan ni mo fi ń sọ̀rọ̀. Ṣé wá rí create or no create? Christian gbà pé Ọlọ́run ló create tòun, Muslim gbà pé Ọlọ́run ló create tòun, Jew gbà pé Ọlọ́run ló create tòun, but láti jẹ́ kí ọmọ ènìyàn máa follow ẹ̀ àbí agreed, láti jẹ́ kí ọmọ ènìyàn máa follow ìtẹ́gbàgbọ́, bẹ́ẹ̀ ni. Kí wá ṣe ẹ̀sìn yẹn ni problem? Àwa tá à ń ṣe ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ni problem. Ibi tí mò ń lọ nìyẹn. Ní tẹlẹ́sìn dé, either you be Hausa, you be Igbo, you be Yoruba, you be Fulani, you be Tapa, you be Tifi, you be Òyìnbó, anywhere, ẹ̀sìn yẹn kọ́ ni problem, bí kì í ṣe àwa tá à ń practice ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ni problem. Ìdí nìyẹn tí mo sọ pé nǹkan mẹ́ta ni ó ń dààmú gbogbo àgbáyé. Ṣé wàá rá lákọ̀ọ́kọ́ tí mo sọ pé western world yẹn, ẹ rí i pé nínú western world,
àwọn kan kóra wọn jọ, wọ́n colonize àwọn ìlú tó pọ̀, àwọn orílẹ̀-èdè tó pọ̀. Ẹ rí i pé ní Áfíríkà wa tá a wà ń bí, Faransé colonize àwọn orílẹ̀-èdè tó pọ̀ gan. Britain orílẹ̀-èdè tí wọ́n colonize ò pọ̀. Germany ò wá síbí, Portugal ò wá síbí láti colonize wa. Báwọn tó colonize Áfíríkà jù ó ní Britain and France. Britain and France colonize. Ẹ rí i pé Britain náà ló colonize America, but America gba agbára lọ́wọ́ everybody. America jẹ́ bàbá fáwọn West. Ẹ rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ukraine. Ẹ rí i pé negotiate tó ń lọ láàrin Zelensky and Donald Trump àti Vladimir Putin. Ẹ rí i pé Donald Trump ti gbá àwọn European Union, ti gbá wọn sẹ́gbẹ̀ẹ́. Ó ti lọ negotiate direct pẹ̀lú Russia. In tó dẹ̀ faramọ́, in tó bá ti sọ òun náà ni abẹ́gẹ́. Now ibi tí mo wá ń lọ ní fọ́nrán kan jáde níbi tí òyìnbó kan tó ti ń sọ wípé justice for Nigeria, justice for Nigeria. Ẹ pé kí ló fa justice for Nigeria? Lórí ọ̀rọ̀ Shell, ilé ìpọnpọ̀ Shell. Mo ti sọ rí, mo láwọn ilé ìpọnpọ̀ kan amárùn kan ló ń wa epo wa lórílẹ̀-èdè Nàìjíríà. Shell wà ń bẹ̀, Chevron wà ń bẹ̀, Mobil wà ń bẹ̀, àtàwọn méjì míì wọ́n lọ síbi ẹnì wà ń bẹ̀. Olùtukù kan tí màá rántí, Mobil, Shell, Chevron, ẹni ó kú lépo kan, either Total ó ṣàkẹyọ kan màá rántí, láwọn tó ń wa epo wà ní Nàìjíríà tọ́dẹ̀ ti fún wọn ní access láti máa wa crude oil wà ní Nàìjíríà. Tó sì jẹ́ wípé bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ ńgbà yẹn wípé refinery wa ò lè lójú country yìí, pé ìbàjẹ́ tó pọ̀ wà ní refinery Nàìjíríà, pé ká má wulẹ̀ dára wa láàmú. Níjọ́ tí Tinubu ti wá débẹ̀ dáadáa wọ́n á pariwo àwọn ṣe refinery àkọ́kọ́, àwọn ṣe kejì, àwọn ṣe kẹta. Refinery wo ló refine epo ń sìn báyìí tépo ti wá ship? Kò sí. Orí ìwé lásán, propaganda, irọ́ lásán, ẹ̀tàn jẹ́ òfútù fẹ̀tẹ̀ ni wọ́n kàn ń gbé sínú ìwé ìròyìn tọ́dẹ̀ ń pàṣẹ rọ́mọ́rọ́ tó ń tún rọ́ tàbí èlùbọ́ fún wa, a dẹ̀ ń gọ̀. Ọdún lájú àwọn tó ń gọ̀ o, àwa ò gọ̀ o, èmi ò gọ̀ o, èmi fúnra mi ò gọ̀. But kò sí nǹkan tí èèyàn kan ṣoṣo fẹ́ ṣe láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí ọ̀rọ̀ òye. Ọlọ́run là ń bẹ̀ lóníkálukú máa sọ, Ọlọ́run là á máa bẹ̀, Ọlọ́run nìkan ló lè gbà wá. Ìjọ tá a bá ṣe tán mo mọ̀ pé agbára wa, because èmi mọ̀ pé Ọlọ́run ò ṣe wá. Náà ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò yẹn ná, ibi tọ́mọ òyìnbó yẹn ti ń sọ pé justice for Nigeria. Ẹ jẹ́ ká kọ́ wò. Justice for Nigeria! Justice for Nigeria! We ask all the delegates to vacate the main room. White stages and green stages, please can you pause your presentations? How dare you? Shell has been polluting the Niger Delta for the last 70 years. You have been poisoning the land, you have been poisoning the water, and you have been poisoning the air. We demand justice for Nigeria. 13,000 people are taking Shell to police threats. Pay up! Clean up! Pay up! Clean up! Ṣé ẹ ti rí ẹ̀yin èrò òǹwòran, ó ní justice for Nigeria. Arákùnrin náà ń wọ́ lọ, justice for Nigeria, justice for Nigeria. Ó ní Shell wọ́n ti ń wa epo Nàìjíríà for good 17 years ní Niger Delta. Wọ́n poison omi wọn. Ṣómi wà Niger Delta lóòótọ́ for 70 years. Ṣómi tó ṣe é mu. Mo gbé Port Harcourt fún bí ọdún bíi 9 ni mo fi gbé Port Harcourt.
gbogbo eré abẹ yẹn èmi ni Ẹfúnrún, èmi ni Ìkéré road, èmi ni Aba road, èmi ni Ajib, my 3, my 4 Weeping, my 1, Rúmọlá, Rúmòkoro, Rúmegbò, Rúmẹmẹ, gbogbo ibẹ̀ yẹn lọ, Ẹlipọ́nránwọ́n, Ẹlibóló, gbogbo ibẹ̀ yẹn lọ mo route dáadáa. Ká tó wá lọ sí Obigbo, local government kan ní Obigbo, Ọmọọ̀kù, gbogbo ibẹ̀ ni mo route dáadáa. Port Harcourt ò ń ṣàjòjì sí mi. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ democracy padà ní 1999 ni mo ti lọ sí Port Harcourt. Mo sì kúrò ńbẹ̀ ní around 2012 ni mo kúrò ńbẹ̀ finally. Mo ṣẹ̀ tún wá padà lọ nígbà tí ààrẹ Muhammadu Buhari wọlé ní 2015, mo tún padà lọ. Mo wá tún kúrò ńbẹ̀, a jáde Benin, Delta, gbogbo ibẹ̀ yẹn náà àrẹsẹ̀pa wa náà ni. Ugele, tí ẹ̀ dúró ní Ugele dáadáa, Ugele ní Delta State, mo dúró ńbẹ̀ dáadáa. Kò sí nǹkan kan báyìí tá a lè tọ́ka sí pé ó nítumọ̀ láwọn ìlú tí mo dárúkọ. Ṣé ọ̀nà kí ló wà ní ọ̀nà? Wọ́n ṣe fire bridge, wọ́n ṣe ọ̀nà. Kò sí human resources kankan. Àwọn ará ibẹ̀ fúnra wọn ló fúnra wọn gbẹ́ borehole tí wọ́n mu, kì í ṣe ìjọba ló provide omi fún wọn. Wọ́n kàn ń ṣá owó yẹn, wọ́n ń ṣá níṣàkúṣà, wọ́n ń ṣá níṣàkúṣà. Mẹ̀kúnnù ò gbádùn ńbẹ̀. Ilé ará nìyàn, ilé gbígbé gbogbo ẹ̀ wọ́n, ilẹ̀ wọ́n, ilé wọ́n, gbogbo ẹ̀ wọ́n. Kò sí nǹkan kan tíjọba control ńbẹ̀. Kò sí. Epo ọ̀hún báyìí láti ọdún tí wọ́n ń wa epo yẹn Nàìjíríà. A lè sọ pé nǹkan báyìí la benefit. Bí aráàlú benefit látàrí pé Nàìjíríà ní crude oil. Pé nǹkan báyìí wà ní mẹ̀kúnnù benefit torí pa ní crude oil. Ọmọ òyìnbó ló ṣe wá ń pè fún justice for Nigeria. Could you imagine? Àwọn aṣárídòkúbọ̀ wọ̀nyẹn gbogbo wọn jókòó, wọ́n ń kó àwọn militant kiri, wọ́n ń bẹ́ pipeline, wọn ò monitor epo yẹn properly. Epo tó jẹ́ pé ní Saudi, epo wọn ní Saudi tó kan epo báyìí, 1 litre epo ní Saudi. Tán bá ń wà wọ́n mọ ibi tó ń lọ, wọ́n mọ ibi tó mọ end sí, gbogbo ẹ̀ náà monitor. Àwọn ṣẹ̀ wá lọ ń kó àwọn tòǹbòlò, sárídòkúbọ̀, gbogbo wọn oríṣiríṣi, wọ́n ṣẹ̀ wá fi wọ́n ṣọ pipeline. Lásìkò ìgbà tí Jonathan wà ńbẹ̀, àwọn náà lọ hire àwọn ọmọ Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, kán máa ṣọ́ pipeline, gbogbo ẹ̀ oríṣiríṣi. Oníkálukú kan wá ń dùn síbi tó bá ti lè rí jẹ. Àti Yorùbá wa o, àti Haúsá wa o, àti Ìgbò wa o, àti Fúlàní wa o. Oníkálukú kan ń dùn síbi tó bá ti lè rí jẹ. Ẹni tó bá ti pay kò ní pariwo, a ní Nàìjíríà wà òkè ni. Ẹni tí ò bá ti pay lá máa pariwo. Ariwo tó bá ń pa yẹn á máa pa nítorí pé kíjọba yẹn lè bọ́ sí sáìdì tiwọn náà, káwọn náà lè rí tiwọn. Ẹ wá máa gbọ́ àwọn àdúrà kan pé bó ti wulẹ̀ kó le tó, Ọlọ́run jẹ́ ká máa rí tiwa ṣe ńbẹ̀. Àwọn àdúrà tí ò wà common sense, àwọn àdúrà tí ò bá ọpọlọ mu, àwọn àdúrà tí ò mú development wá, àwọn àdúrà àdánìkànjẹ, àwọn àdúrà ìmọ̀tara ẹni nìkan, àwọn àdúrà bí bó kú bó rùn kò sẹ́ni tó mọ̀ ẹ́, àwọn àdúrà tí ò nítumọ̀. Gbogbo àwọn mineral resources wá ní Nàìjíríà kan wà wéṣù, kò sílẹ̀ tó wúlò fún mẹ̀kúnnù. Gbogbo mineral resources ta ní Nàìjíríà, kò sílẹ̀ tí mẹ̀kúnnù lè sọ pé òun gbádùn ẹ̀. Kò sí. A dẹ̀ sọ ọ̀nà àbáyọ. Ó dìgbà tí mẹ̀kúnnù bá ríra wọn gẹ́gẹ́ bíi pé mẹ̀kúnnù làwọn. Àwọn nílò ìyípadà látọwọ́ ara àwọn wá. Because population mẹ̀kúnnù ló pọ̀ jù, but mẹ̀kúnnù already. In tí ò nítumọ̀ là ń clamoring fún wa. Ọ̀rọ̀ òye ọ̀pọ̀lọpọ̀ wa. Àdúrà kọ́ ló lè ṣe tó wà nílẹ̀. Bá a kan ṣe àdúrà látòní dọ̀la kò lè work. Until ká gbé ìlànà mẹ̀kúnnù kalẹ̀. Kí mẹ̀kúnnù fúnra wọn gbé ìlànà mẹ̀kúnnù kalẹ̀.
pé yes this is mẹ̀kúnnù way. Ṣé bí Awólọ́wọ̀ ṣé bí ìlànà mẹ̀kúnnù ló fi campaign nígbà tó dẹ̀ ṣèjọba ńkọ́ ṣé bí ìjọba mẹ̀kúnnù ló ṣe. Ẹ wá gbogbo àwọn olóṣèlú tá a ní pátá látọdún 1999 dàsìkò yìí ìlànà kí náà fi ń campaign ìlànà mẹ̀kúnnù náà fi ń campaign. So ṣé nǹkan tí mẹ̀kúnnù wọn á fẹ́ náà ń ṣe ni. So ó fi hàn pé mẹ̀kúnnù gbọ́dọ̀ rórí wọn pé yes àwọn tó ń fi ìlànà mẹ̀kúnnù campaign tán bá ti wá débẹ̀ tán ìlànà olówó náà ń tẹ̀lé. Báwo ló ṣe rí bẹ́ẹ̀. Ó yẹ kí mẹ̀kúnnù mọ̀ yìí pé ìlànà olówó ni wọ́n fi ń ṣèjọba, wọ́n kàn lo ìlànà mẹ̀kúnnù láti fi campaign ní ká lè rò pé bóyá mẹ̀kúnnù náà fẹ́ lọ ṣe tiwọn ń bẹ̀. Nǹkan mẹ́ta kò tún sọ lónìí ni problem wa ní world: religion, ethnicity and western world. Burkina Faso wọ́n ti ń gbara wọn lọ́wọ́ western world o. Ṣé rí i pé Burkina Faso ti ń lọ wájú? GDP wọn láti $18 billion láàrin 2 years ó rise lọ sí $22 billion just 2 years péré. Nàìjíríà ibo ni GDP ti wá wà? Gbèsè làwọn ń jẹ kún gbèsè. Burkina Faso clear gbogbo gbèsè wọn láàrin 2 years tí Ibrahim Traore tó gbàjọba, gbogbo gbèsè wọn ló san, ó clear everything, ó clear ẹ̀ tán pópópó. So Burkina Faso wọ́n ti establish gold refinery sí Burkina Faso. Gold ti wá ń kọ́ níbo ló ń lọ? Epo wà làwọn ò rí ṣe, àárí refinery ṣe. Ẹni òyìnbó ẹ̀ṣẹ̀ wá ń pè fún justice for Nigeria. Justice for Nigeria. Ọba Tinubu dẹ̀ ń pariwo pé àwọn ti ṣe refinery. Epo ò dẹ̀ wálẹ̀. Àdẹ̀ refinery kankan kò operate. Dangote refinery ló ń operate o. Port Harcourt refinery zero, irọ́ ló wà díẹ̀. Irọ́ ló wà díẹ̀. So fún de yìí a ní rí jù báyìí lọ. Justice for Nigeria. Tàbá ṣe tán Haúsá, Ìgbò, Yorùbá ẹjá pààrọ̀ ẹlẹ́yàmẹ̀yà tì. Haúsá ẹjá pọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tì. Yorùbá ẹjá pàtì. Ìgbò ẹjá pàtì. Fúlàní ẹjá pàtì. Gbogbo wa lájọ ní Nàìjíríà. Ṣé rí èmi máa ń sọ Nàìjíríà kò sí tó wrong pẹ̀lú Nàìjíríà. Àwọn èèyàn bẹ̀ ní nǹkan wrong pẹ̀lú. Táwa tí nǹkan wrong pẹ̀lú yẹn tá a bá tí wá ojútùú sí a ò lè pè fún nation. Nation wo níbi tí nǹkan ti wrong pẹ̀lú wa àwa ń pè fún nation. Ìbá ara wa pè fún nation náà ní nǹkan wrong pẹ̀lú wa. Ìgbò nǹkan wrong pẹ̀lú wọn. Yorùbá nǹkan wrong pẹ̀lú wa. Haúsá nǹkan wrong pẹ̀lú wọn. Fúlàní nǹkan wrong pẹ̀lú wọn. So ṣé bá gbogbo àwọn ẹ̀yà tí mo dárúkọ yìí ṣé báwọn náà lọ́jọ́ lórí wọn kò gbogbo ẹ̀yà àbùkán sábẹ́ ìbáwọn náà lọ́jọ́ ń ṣe olórí lọ́jọ́ ń pàápàá. Yes wà ní ìrìjù báyìí lọ lọ́jọ́ ti tòní. Ẹ tún pàdé mi. Ẹ ṣeun. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé. Fún ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò nọ́mbà mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07068401775 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Òun lẹ́wọ̀n lójú mo máa wòran yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. Yálà bóyá ẹ ní nǹkan àbí kìí tẹ́ fẹ́ sọ fún mi àbí ẹ fẹ́ ṣe correction kan fún mi lórí ọ̀rọ̀ tí mo sọ. Kò sẹ́ni tó gbọ́n tán o. Kò sẹ́ni tó gbọ́n tán. But ọ̀nà àbáyọ láti sọ yẹn. Mẹ̀kúnnù gbọ́dọ̀ gbéjọba mẹ̀kúnnù kalẹ̀. Inú ìjọba mẹ̀kúnnù yẹn láti mọ ní senator reps, House of Assembly, governor. Àwọn náà máa yí nǹkan padà. Bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè Russia tẹ́lẹ̀ náà nìyẹn. Bó ṣe lórílẹ̀-èdè China tẹ́lẹ̀ náà nìyẹn. Mẹ̀kúnnù ló yí nǹkan padà. Ẹ wá wò sí ṣé wọ́n máa gbádùn lu wọn. Mẹ̀kúnnù máa gbádùn lu wọn. Wọ́n ń gbádùn ẹ̀. Yóò dára fún wa. Ẹ ṣé. Ó dàbọ̀.